ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè. ẹ wá gbọ́ eléyìí ó ṣẹ̀ṣẹ̀ rántí ọmọ akẹ́kọ̀ọ́ LASU èyí tí orúkọ rẹ̀ jẹ́ Ogunbode Quadri Adedamola níbi tọ́rọ̀ dédò yìí. ẹ má gbàgbé wípé láàárín ọ̀sẹ̀ yìí ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti gbìyànjú láti lọ fi ọwọ́ òfin gbé àwọn ènìyàn tí wọ́n ṣe kíni tí wọ́n lọ́wọ́ sí ikú akẹ́kọ̀ọ́ ọkùnrin yìí tó ti kẹ́kọ̀ọ́ gboyè tó wá kú kó ṣe ayẹyẹ ìkójáde ìyẹn convocation ló wá di wípé ó di àwátì láti ọjọ́ 16 oṣù kìíní ọdún tí a wà yìí níbi tí ọ̀rọ̀ wá dé dúró báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ di mímọ̀ o wípé àwọn ti sílì ẹ̀, àwọn ti gbé igi dínà ilé ìjọsìn yìí nígbà tí iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa ti ikú akẹ́kọ̀ọ́ ẹni ọdún 28 ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adedamola Ogunbode. wọ́n ní àwọn ti ilé ìjọsìn náà tó jẹ́ CCC Ìlérí Olúwa Parish ní Ọ̀jọ́ tí àwọn ti pa bọ́ yìí nípasẹ̀ àwọn kankan èyí tí àwọn gbọ́ èyí tí ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tí SP Benjamin Hundeyin fi ìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ Ajé àná ní ìlú Ìkẹjà. níbẹ̀ ló ti sọ di mọ̀ pé ẹ wò ó àwọn gbọ́ wípé àwọn èèyàn kan wọ́n fẹ́ fi ìbínú lọ dáná sun ilé ìjọsìn náà tí wọ́n bá sì dáná sun kò lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn láti ṣe àṣeyọrí lórí iṣẹ́ ìwádìí tí àwọn ń gbé ṣe lásìkò yìí. àti wípé ṣé ò mọ̀ ni wípé ilé ìjọsìn yẹn gan ló jẹ́ ohun tó máa ní ìtumọ̀ fún àwọn dáadáa nípa tí iṣẹ́ ìwádìí tí àwọn ṣe lásìkò yìí. gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe wá sọ di mọ̀ pé ẹ wo ẹ jẹ́ ká filẹ̀ lásìkò yìí, àsìkò tó bá ń wá la máa lọ sí ilé ìjọsìn yìí láti lọ máa ṣe àwọn iṣẹ́ ìwádìí lọ́lọ́kọ̀ òjọ̀kan títí àṣeyọrí yóò fi dé bá nǹkan wọ̀nyí. ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ má gbàgbé wípé ọwọ́ ti bà àwọn afurasí 3 tó fi mọ́ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn náà àti wípé àwọn 5 mìíràn ni wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ o wọ́n ti júbà ehoro lọ sí orílẹ̀-èdè tó súnmọ́ wa Benin Republic tí àwọn sì ń gbà á ládùúrà pé kí ọwọ́ àwọn kó tó àwọn arábí yìí. wọ́n ti ilé ìjọsìn náà pa o, wọ́n ti gbé igi dínà rẹ̀ ilé ìjọsìn tí wọ́n fura sí wípé níbẹ̀ ni wọ́n ti ṣekú pa akẹ́kọ̀ọ́ LASU Quadri Adedamola Ogunbode. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìwé. We begin here in Nigeria, where more facts have emerged on the investigation into the death of 28-year-old Ogunbode Adedamola in Lagos State. This is as police officer attached to the State Criminal Investigation Department, Kwanti, who are investigating the case, have arrested one of the fleeing suspects in the death of 28-year-old Ogunbode Adedamola. The police have been on his trail of the suspect, who is said to have fled to Benin Republic since the investigation began. Olaoluwa Ajishomo, who is said to be the principal suspect in the case, was arrested on Monday morning at the Alakoko area of Lagos State. Now, he's said to be the one who cleared the victim's bank account using the victim's mobile phone. Meanwhile, he has confessed to killing the late Adedamola in the LASU student murder case. The police have also arrested the alleged killer who has confessed to this crime. Good morning, good afternoon, and good evening to you all, wherever you are watching me from. I still remain your humble friend and brother, Mediatrix TV. I bring a very important information about what is happening around us today. This is to let us know that the times are very, very bad. The evil ones are roaming the streets every day, looking for whom to devour. So we have to be careful. The first incident I'm talking about today is about a couple who employed a house help, and this house help just spent only 1 week in that house, and she drugged the couple
and took their baby away. Stepped out and sold the baby to a ritualist for 800,000 naira. To God be the glory that she was caught by the police and the baby rescued from the so-called ritualist. Then the second incident I'm bringing to you is about a young graduate around LASU, Lagos State, who graduated sometime last year and is doing his business. It happened that on a fateful day, he planned to go see his pastor, a white garment pastor. And then about to enter the church, the girlfriend called him. So he told the girlfriend that he is entering to see the pastor in so and so church, that he will call her back when he comes out. The girlfriend, after a very long time, waited to hear from him, couldn't hear from him, have to start making calls, trying to contact or to reach him trying to reach him. She couldn't reach him. She now have to involve and started raising alarm and involve the police. The police went to ask the pastor. The pastor denied ever seeing the guy that day. And further probe on the investigation, the police went to get the boy's account statement and found out that on that same day of his disappearance, 1.5 million was pulled from his account. And this 1.5 million, some amount of money went to the pastor's account, some to the pastor's daughter, and to other people. The police went back to the station, to the church. The pastor continued denying before they presented the evidence to him. He now confessed and showed them a shallow grave where they buried the boy. What am I saying? Ọjọ́ burúkú èṣù gbomimu ó ní ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2025 ló jẹ́ fún àwọn ẹbí arákùnrin tí à ń pè ní Ogunbode Quadri Adedamola Ọlásùnkànmí tí gbogbo èèyàn mọ̀ sí Olas tàbí láńlọ́ọ̀dù. Ní ọjọ́ yìí òun ló jáde kúrò nílé tí ò sì padà sínú ilé mọ́. Ṣùgbọ́n lọ́jọ́ tá à ń wí yìí wọ́n fi yé wa wípé ọ̀rẹ́bìnrin rẹ̀ pè é lọ́jọ́ náà tó sì jẹ́ kí ọ̀rẹ́bìnrin rẹ̀ mọ̀ wípé òun wà níwájú ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní CCC Ìlérí Olúwa Parish LASU 2 PPL Okoko Maiko ní ìpínlẹ̀ Èkó tí arákùnrin kan tí wọ́n ń pè ní olùṣọ́ àgùntàn Wẹpẹtójì bàbá nìyẹn tó jẹ́ olùṣọ́ àgùntàn ilé ìjọsìn yìí. Bí wọ́n ṣe rí wípé arákùnrin Hólàsì yìí ló máa di àwátì, níwádìí bá bẹ̀rẹ̀ sí lọ lọ́tún lósì wípé arákùnrin yìí kìí ṣe jàǹdùkú èèyàn, kìí ṣe oníwà burúkú, ó jẹ́ èèyàn tí gbogbo èèyàn mọ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ sí tó sì máa ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Ìgbà tí ìwádìí bẹ̀rẹ̀ sí ní lọ ni ọ̀rẹ́bìnrin ẹ̀ wá sọ wípé ó máa pè mí wípé òun wà níwájú ilé ìjọsìn CCC Ìlérí Olúwa Parish àti wípé láti ọjọ́ náà làwọn ò ti gbúrò rẹ̀. Ni wọ́n bá gbéra pa náà bá lọ sí ilé ìjọsìn yìí, wọ́n sì bá olùṣọ́ àgùntàn tí wọ́n pè ní Wẹpẹtójì bàbá nìyẹn. Wọ́n sì béèrè wípé ǹjẹ́ ó mọ lágbájá àti wípé ìgbà wo lórí kẹ́yìn. Olùṣọ́ àgùntàn yìí ó sọ wípé òun ò régún tó ń jẹ́ Àjíkẹ́ Olas nínú ilé ìjọsìn yìí làwọn ọlọ́pàá bá tún lọ padà. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé tí Ọlọ́run bá fẹ́ tú àṣírí aṣebi, àṣírí wọn ó ní bó ṣe máa ń tú ní kíákíá. Làwọn ọlọ́pàá náà bá gba ilé ìfowópamọ́ lọ. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n béèrè fún statement of account ti Olas. Nínú transaction yẹn wọ́n rí wípé àwọn owó kan wọ́n transfer rẹ̀ sí àwọn ibìkan. Nígbà tí wọ́n wá tú wò ibi tí ó ṣe transaction sí ní ọjọ́ náà gangan tí ó di àwátì, wọ́n rí wípé olùṣọ́ àgùntàn yẹn àti ọmọ rẹ̀
wọ́n transfer owó láti àkáǹtì Hólàsì sí àkáǹtì olùṣọ́ àgùntàn yìí àti ọmọ rẹ̀ náà bá padà lọ sí ilé ìjọsìn. Nígbà tí wọ́n dé ilé ìjọsìn yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olùṣọ́, apá rẹ̀ jábọ́, ó rí wípé òkété ti bórù mọ́ òun lọ́wọ́ àti wípé àṣírí òun ti tú. Ni wọ́n bá ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n ti sá lọ, wọ́n ti fọ́ndàgbé. Bí wọ́n ṣe gbé arákùnrin yìí tá à ń pè ní olùṣọ́ Wẹ̀pẹ̀tójì bàbá nìyẹn bó ṣe gbé ní ìwádìí bá bẹ̀rẹ̀ lọ́tún lọ́sì ló bá sọ wípé owó tí wọ́n rí tí Hólàsì tó transfer sákàùntì òun olówó ìdúpẹ́ ni. Ẹ bá ń béèrè báwo ni wọ́n almost 1.5 million ṣe fẹ́ jẹ́ owó ìdúpẹ́. Bẹ́ẹ̀ sì rèé Hólàsì ń gbìyànjú láti lọ ṣe àgùnbánirọ̀. Ibẹ̀ ni wọ́n ti wá rí wípé ejò lọ́wọ́ nú almost 1.5 million àbí above, a little bit above 1.5 million. Náà bá bẹ̀rẹ̀ sí fínà mọ́ olùṣọ́ àgùntàn yìí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà mú wọn dé ibi tí ó bo arákùnrin Hólàsì yìí mọ́. Ẹ̀rí wípé nǹkan bẹ ikú nínú ilé ìjọsìn. Kò wá tiẹ̀ dédé kò bó mọ́lẹ̀ lásán, ó ti yọ àwọn ẹ̀yà kọ̀ọ̀kan nínú ara arákùnrin yìí lọ. Àwọn èèyàn sì ń jọ́sìn nínú irú ìjọ yìí. Kódà wọ́n sọ wípé lábẹ́ pẹpẹ wọ́n ní wọ́n bá àké, wọ́n bá àdá, wọ́n bá ọ̀bẹ. Absolutely nǹkan tí wọ́n fi yanjú Hólàsì rèé. Olùṣọ́ àgùntàn àti ọmọ rẹ̀ wọ́n sì jọ ṣe, wọ́n jọ kú, wọ́n jọ pa. Wọ́n béèrè lọ́wọ́ ọmọ kó tó di wípé ọmọ fọ́ndàgbé wípé owó tó transfer sínú àkáǹtì ẹ̀ báwo ló ṣe jẹ́. Ó ní lóòótọ́ wọ́n transfer owó sí àkáǹtì òun, ṣùgbọ́n owó bàbá òun ni wọ́n pe owó náà. Ẹ gbọ́ kí ni olùṣọ́ àgùntàn ń tà tí wọ́n ń transfer owó tó lé ní 1.5 lé lọ́wọ́. Tá a bá ń sọ fún yín wípé kẹ́ ẹ ṣọ́ ìjọ tẹ́ ẹ mọ́ lọ, ẹ rò wípé bóyá èèyàn ń try láti gbógun ti àwọn ìjọ Ọlọ́run kan ni. Iṣẹ́ ibi tí olùṣọ́ àgùntàn yìí ṣe, ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ti di alápatà lábẹ́lẹ̀. Wọ́n kí aleluya lójúmọmọ, wọ́n sì di nǹkan míì lóru gànjọ́. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ náà ni wípé gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ sí ilé ìjọsìn tàbí ilé àwọn tó ń bẹ̀ mí wò tí wọ́n á sọ wípé má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ tàbí má jẹ́ kẹ́nikẹ́ni gbọ́ wípé òun bọ̀ lọ́dọ̀ mi, wọ́n fẹ́ pa ọ́ ni. Àti gbọ́ nípa àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n mú èèyàn lọ sódò, pàápàá jùlọ àwa obìnrin náà la máa ń wà vulnerable. Ọmọbìnrin lọ sódò, odò ó gbé ọmọbìnrin yẹn lọ. Àti gbọ́ àwọn tí wọ́n ṣe oríṣiríṣi àwọn ìbàjẹ́. Kí ni ká ti gbọ́ wípé àfáà, pásítọ̀, wòlíì àwọn náà tún bá wọn tapá àtẹsẹ̀ tí wọ́n sì ń fi orúkọ Ọlọ́run tí wọ́n fi ń bojú. Tá a bá sọ pé religion is a crime, ẹ sọ wípé à ń tùtùkùtù. Ẹ̀kọ́ ni kí eléyìí jẹ́ fún gbogbo wa. Ká ní wípé Hólàsì ká ní kò jẹ́wọ́ ibi tó wà lásìkò náà fún ọ̀rẹ́bìnrin rẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ wípé bó ṣe sọnù náà kò sẹ́nikẹ́ni tí ìbá ṣàwárí rẹ̀. Àdúrà mi fún gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi ni wípé èmi àti yín àní ṣìrìn. Àwọn fi àsìkò yìí a fi ń rọ àwọn àpapọ̀ ìjọ sẹ̀lẹ̀ kí wọ́n ṣe more investigation, nítorí wípé ó sì lè kù nínú àwọn olùṣọ́ tí wọ́n dàbí olùṣọ́ ìlérí olúwa parish 2 yìí tí wọ́n sì ní kọ́lọ́fín nínú. Iléeṣẹ́ ọlọ́pàá náwó ga afurasí mẹ́ta lórí ìṣekúpani akẹ́kọ̀ọ́jáde LASU. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn afurasí mẹ́ta nígbà tí wọ́n sì tó ń wá àwọn afurasí 5 yòókù kiri báyìí tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani akẹ́kọ̀ọ́jáde fásitì ìlú Èkó Adedamola Ogunbode. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday lẹ́yìn ìròyìn tó jáde síta pé ìgbìmọ̀ àgbáríjọpọ̀ fẹ́ gbé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ń gbìyànjú láti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìwádìí ìfimúfínlẹ̀
nípa ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, akẹ́kọ̀ọ́jáde ìmọ̀ nípa ẹ̀kọ́ òṣèlú ni ó jẹ́ dídàwátì láti ọjọ́ 16 oṣù kìíní ọdún 2025 lórí awuyewuye pé wọ́n ti ṣàwárí ẹ̀yà ara rẹ̀ tí wọ́n ti kún wẹ́lẹ́wẹ́lẹ́. Lára àwọn tí ikọ̀ ọlọ́pàá fi gbòòrò òfin gbé ni Wèpètójì Sunday, pásítọ̀ tó gba ẹgbẹ̀rún náírà 70,000 naira láti inú akoto òṣùwọ̀n olùfarakásá náà, àti Sheriff Adébáyọ̀ ọmọ ìjọ tóun náà tó gba ẹgbẹ̀rún náírà 300,000 naira. Bákan náà, Ọmọlára Ajísọmọ tóun náà ran àwọn ọmọ rẹ̀ méjì lọ́wọ́ láti na pápá bora sá lọ sí Kòtónú ní Benin Republic, ìyẹn lẹ́yìn tí ẹnì kọ̀ọ̀kan gba ẹgbẹ̀rún náírà 300,000 naira láti inú akoto òṣùwọ̀n olùfarakásá náà ti jẹ́ fífi gbòòrò òfin gbé báyìí. Ǹdẹ́yìn jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ náà tí wọ́n kọ́kọ́ ń tọpinpin gẹ́gẹ́ bí ẹ̀sùn nípa èèyàn tó dàwátì ti di ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣekúpani. Ó ní ìgbésẹ̀ sì ń tẹ̀síwájú lórí ìwádìí ìfimúfínlẹ̀. Gbogbo ìgbìyànjú ní ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá sì ti ń sà báyìí lójúnà láti ṣàwárí òkú olóògbé náà àti láti lè mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ gan-an ní pàtó. Ó jẹ́ kó di mímọ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọlọ́ndáre Jimoh ti fi mú dá àwọn aráàlú lójú ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti rí i dájú pé ìdájọ́ òdodo fojú hàn dé. Ó rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì fààyè gba ìwádìí ìfimúfínlẹ̀ láti tẹ̀síwájú láì ní ìdíwọ́ kankan. Ó tẹnumọ́ pé kọmíṣánná ọlọ́pàá sọ ìṣe pàtàkì ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti rí i dájú pé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà di fífi gbòòrò òfin gbé, kí wọ́n sì fojú wọn wìnà òfin láì ṣe màdàrú kankan lákòókò ẹjọ́ náà. Àtẹ̀jáde ọ̀hún tó ń fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa jábọ̀ àbájáde ìwádìí ìfimúfínlẹ̀ lórí ẹjọ́ náà fáwọn aráàlú nípa ìdájọ́ òdodo. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wá. A ò ní fojú sunkún ọmọ o, lọ́lá Olódùmarè. But pastors today, many of them don't want to suffer. They want to ride jeep. They want to be using jet to fly from one end to another. I'm not saying all that are bad. It's good. It will even make the work of the ministry to go faster. But do we do it rightly? Lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ o. No. Lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ o. If you want to be an herbalist, let them know that you are. If you want to be a pastor, let them know that that is who you are. And if you want to be a guardian, let them know that you are not a vampire. And in that transfiguration that we read and talked about this morning, Jesus has come to tell the disciples as he showed himself, he transformed, telling them that from heaven and earth, the two are meeting. And Jesus was telling them that he will soon complete his ministerial duties. If you like, kill. If you like, slaughter. If you like, sell human parts, all because you want to be wealthy. One day you will leave all that behind and you will go to who call you. One day you are going to leave all those mansions that you built as the result of human blood that you shed. You will leave them behind and you go and face your judgment. And on that day, where you alone will stand at the verge of the judgment throne to give account of your stewardship. Not concerned about him, he's already facing what he has done. But I'm still appealing to us, most especially the young ones, most especially the youngsters. Be careful of who you relate your issues with. Be careful of if you tell your issues what. Be careful of who is your guardian and counselor. Because many of them are only looking to make you a prey, are only looking forward to make you a ladder to their greater height.
The importance of that transfiguration is that Jesus wants to show the disciples his true nature. Ministers of God, you are to show the congregation the true nature of who you are being called. You are a teacher, you are a deliverer, you are a counselor. But now we are now seeing ministers showing people that they are vampires, showing people that they are not who they call them. Oh, I am not surprised. Jesus asked the disciples, who do you say I am? And many of them were saying you are this and that. Who do you say you are? Who do people say you are? Can people say you are who you call you are? Can they say you are who you say you are? You will be good in the morning, but in the night you are something else. You will be good in the weekend, but on Sunday you will look too holy. If you deceive human being, you cannot deceive God. Judgment must prevail. Oh my God, this is so disheartening. This is so perturbed. An innocent blood, an handsome guy like this, his star was brought down untimely. Oh, the Lord have mercy. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.